OGSCOFED, Ogun State Cooperative Federation Limited. Ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ogun. Àwọn ni ó dàbí agbòòrò fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ogun. OGSCOFED, àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù Alajumọse níwájú ìjọba ìpínlẹ̀ Ogun. Àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. Ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ àgbà. OGSCOFED fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àbójútó tó péye. Ogun State Cooperative Federation Limited. Ẹ kú iṣẹ́. Alafọwọsowọpọ ayẹyẹ wa. Alafọwọsowọpọ. Ọ̀nà tó ń bẹ dàbí lówó láyé kó tó ká sọ nípa rẹ̀ ká pọ̀ sí wẹ́wẹ́. Káwa fọwọ́ ara wa tó lé ayé wa ṣe. Ìpadàbọ̀ wa rèé lákọ̀tún sórí ètò wa ètò yín Alafọwọsowọpọ̀ kárí ayé. A kú bójú ọjọ́ ti rí, a kú gbìyànjú, a kú fọmọnìyàn ṣe. A kú kó lè dá, kó lè dùn, kó lè tó pín tí gbogbo wa ń bá kiri. Yóò máa dùn ní o, kò ní kan láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ̀yin ká yìí, a ò ní ṣe nǹkan retí. Ebi kan náà ni o, ẹni yín, èèyàn yín, ọ̀rẹ́ yín, Olumuyiwa Bamgbose lórúkọ tèmi. OGBC 90.5 FM Ìbàrà nílùú Abeokuta. Ibẹ̀ láwa o, tá a ti ń kàn sí ẹ wá nǹkan fìdílé. Kájọ gbádùn ètò ẹ kú kalẹ̀. Mò ń bọ̀, mi ò tíì dé. Ìlú ọba òdàgbàsókè lábẹ́ ìlú ìyàtọ̀ ìlú wọ́n so wọ́pọ̀ lórílẹ̀-èdè wọn ni. Bá a bá fẹ́ kí tiwa ó dáa bí tiwọn. Kí la àfẹ́ wá lọ́dún so wọ́pọ̀ tí kò wá ní ṣe tiẹ̀ lọ́dọọdọ̀. Bẹ́ẹ̀ ni o, àfi ká fọwọ́sowọ́pọ̀ ọgbọ́n ẹnìkan ò tó ìmọ̀ràn ẹnìkan ò sunwọ̀n ìmọ̀ràn tẹ́nìkan dágbà orí asán ní í já sí. Nílẹ̀ ṣe ń sọ pé bẹ́ẹ̀ ni tìrí ń kọ́ ọ̀la lè má rí bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀ ìkan miyanrìn kéékèèké ọlọ́ndòkun ńlá ẹ má jà ya alájẹtán alájẹsẹ́kù òní ẹja máa ṣe o. Bó bá ti yá kì í tún pẹ́ mọ́ o, àdébí iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ́ni. Ọ̀rọ̀ tó bá dáni lójú wọn ní kì í kọsẹ̀ létè. Pẹ̀lú mi lórí ètò lónìí, alàgbà David Ìgbẹ́kẹ̀lé Ayelabola àjọ wà lórí ètò ni o. Bàbá wa ẹ bá mi káwọn èèyàn wa ní kìtì àgbẹ̀ Alafọwọsowọpọ̀ à ń tẹ̀lé yín. Ẹgbẹ́ Alafọwọsowọpọ̀. Kò ní bàjẹ́. Mo kí wa pé a kú ọjọ́ mẹ́ta o, àdẹ̀kú àkókò yìí. Olúwa ọba aláàánú a máa dá wa sí nígbà gbogbo a ó dẹ̀ máa lo àgbọ̀. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun alàgbà David Ìgbẹ́kẹ̀lé Ayelabola gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀já lára wa lọ́yẹ̀ o ká ṣíra wa létí ká gbára wa níyànjú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàtà. Òwe Yorùbá kan ló sọ pé a kì í fi ìkánjú la ọbẹ̀ gbígbóná bẹ́ẹ̀ ni a kì í fi ìkánjú lábẹ́ gbóná ọ̀rẹ́ wa má ṣe kánjú láti ní ohunkóhun o àníṣe má ṣe kánjú láti ní ohunkóhun láyé ẹ o má ṣe kánjú owó má ṣe kánjú iyì má ṣe kánjú aya má ṣe kánjú ọkọ bí wọ́n bá lọ kánjú ré kọjá àlà ìwọ yóò dolójú kòkòrò torí pé ojú àkànjù òun ló mójú kòkòrò wá ojú kòkòrò ló sì mú ìwàkiwà jáde wá o ìwàkiwà ló sì ń bà ní láyé jẹ́ ẹ̀ ń táyé ẹ̀ bá bàjẹ́ òun là ń pè ní abòṣì afọ́rí àtàṣà èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun lèèyàn fi fọ ohun tó bá wà lókè bíbẹ̀ ẹ̀kọ́ yóò fọ́ àṣẹ yóò fọ́ tàbí yóò bọ́ lóní ó mà ṣe o a sì ṣe ni níjàmbá ohun tí àbá wa fi ẹ̀sọ̀ àti sùúrù ṣe tí ìbá níláárí tí ìbá sì rọni lọ́rùn láyé bá a bá fi wàdùwàdù ṣe yóò bàjẹ́ tán yóò sì wàhálà ẹ̀mí ẹni o torí náà ọ̀rẹ́ wa má ṣe kánjú láyé ẹ o a kì í fi kánjú lá ọbẹ̀ gbígbóná o ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má bàa rí wàhálà tàbí ìdààmú láyé wa ni o èyí la fi ń lara wa lọ́yẹ̀ o ṣíra wa létí gbára wa níyànjú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tàtà ẹ kú kalẹ̀ mò ń bọ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ mo ní pẹ̀lú mi lórí ètò lónìí àwọn ni alàgbà David Ìgbẹ́kẹ̀lé Ayelabola àwọn ni akọ̀wé àgbà iléeṣẹ́ Ogun State Cooperative Federation Limited tá a mọ̀ sí OGSCOFED ẹ̀yìn kọ́ yìí a gbádùn ara wa bí èèbó bí ti gbádùn tíì àwọn náà ti wà ń
kalẹ̀ pẹ̀lú mi ẹnu oníkànlá sí gbọ́pọ̀n ẹnu ọlọ́fàlà àti gbọ́mùtá alàgbà ìgbẹ́kẹ̀lé David Ayelabola lẹ́ẹ̀kan sí ẹ tún kí àwọn èèyàn wa. èyí wa nílé akínyé ní ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o aláfọwọ́sowọ́pọ̀. kò ní bàjẹ́ kò ní tọwọ́ èmi bàjẹ́ o ẹ̀yin ńkọ́ kò ní tọwọ́ gbogbo wa bàjẹ́ láṣẹ ọba mi èdùà rẹ̀. ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ẹ kú fọmọnìyàn ṣe ẹ máa mọ̀ ọ́ ṣe o ìgbésẹ̀ tí yóò ní bọ́mọ aráyé nú láṣẹ Èdùmàrè. ẹ̀yin kọ́ yìí ẹ̀yin gẹ́gẹ́ bí akọ̀wé àgbà nílé iṣẹ́ yìí Yorùbá bọ̀ wọ́n ní morílé moríta kì í ṣe kí ni ó jàre kì í jẹun àwùjọ ti mo fẹ́ kí ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ibi tá a bá ṣẹ́ dé lórí ètò yìí torí ẹ̀ gan-an la ṣe pè yín sórí ètò wa tòní ẹ wá gbọ́ o kókó tí mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mẹ́nu bà ò ní pé tẹ́ ẹ bá gbàgbé nígbà tẹ́ ẹ wá sórí ètò yìí ní January yẹn ìbẹ̀rẹ̀ ọdún yìí níbẹ̀ ni ẹ ti jẹ́ ká mọ àwọn nǹkan kan tí àwọn ìgbìmọ̀ ilé ìyá ẹgbẹ́ àgbà wọ́n fẹ́ gbé ṣe ẹni tí mi ò bá gbàgbé o ẹni wọ́n fẹ́ ṣe Coop Bread Coop March àti Coop Banking wọ́n yóò ìbòlẹ̀ bá ṣẹ́ dé lórí àwọn kókó pàtàkì tá a mẹ́nubà yìí ẹ ṣe àwò à ń gbọ́ yín. bí a bá ṣẹ́ dé ọ̀nà ti jìnnà díẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ ọ́ lẹ́nu kí gbogbo ayé bá gbọ́. nígbà tí mo wá sí pé ní nǹkan bí ọjọ́ kẹsàn-án oṣù kìíní ọdún tí a wà nú ẹ̀ a mẹ́nu kan àwọn nǹkan tí ẹ dárúkọ wọ̀nyí pé àwọn ọmọ ìgbìmọ̀ ilé iṣẹ́ wa ṣetán láti tún fi kún àwọn iṣẹ́ tí a ó máa gbé ṣe ní ilé iṣẹ́ wa. A sọ nípa yẹn pé a dáwọ́lé okòwò ṣíṣe búrẹ́dì a ó dáwọ́lé a ó ṣe máa ṣe Coop Mart a lè sọ nípa ti Coop Banking lẹ́pẹ́ ṣùgbọ́n a fẹ́ pè ní Coop nígbà tá a rí pé agbára òun fẹ́ gbé a fẹ́ pè ní Coop torí a ti rí àwọn kan tó jẹ́ pé àwọn náà wọ́n dára tí wọ́n ń ṣe irú nǹkan tí a pè ní Coop yẹn ṣùgbọ́n nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí a ti dárúkọ yìí a ti dáwọ́lé kan nígbà bí oṣù kejì ọdún Ọlọ́run gbà á fún wa pé kí a bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ ti bẹ̀ sí ṣe Coop Bread lápè ní kókó ẹni bá délé ṣe wa ló mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lórí pé kẹ́ni Ọlọ́run gbé wa lórí sókè lẹ́ẹ̀kan sí nígbà tí a pa àwọn èèyàn wáyé pé lára ohun tí a fẹ́ gbéṣe láàrin ọdún yìí ni a fẹ́ gbéṣe ìyẹn ni Coop Bread àdẹ̀tí ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilé iṣẹ́ wa. yẹn bí wọ́n pé búrẹ́dì yẹn àwọn èèyàn ti ń jẹ. pẹ̀lú ògo Ọlọ́run. pẹ̀lú bọ́tà. bẹ́ẹ̀ ni àkókò tá a ti wáyé ìpápá gan-an ṣe ni wọ́n kó rọ́ọ̀ṣì ẹ̀ bìtìbìtì ni wọ́n kó. gẹ́gẹ́ bí ẹ bá mọ̀ tẹ́yìn náà bá ní ẹgbẹ́ tẹ́ bá ti ká kó wá fún yín gbogbo mọ́tò làwọn bá fi kó wá. Ọlọ́run máa ṣe wọn. kó wá fún yín gan. Ọlọ́run máa ṣe wọn. lára àwọn méjì tó kù. ìta dáwọ́ lẹ́sìn ni Coop a rí pé yẹn náà. ṣé náà ti bẹ̀rẹ̀. ó kù díẹ̀ kó bẹ̀rẹ̀. torí pé kẹ́ni tí Coop Bread yẹn kí n sọ fún yín bàtà máa bẹ̀rẹ̀ àti dọ́kọ̀ rẹ́gísítà ní Nàìjíríà nínú ìlú àtàwà ní orílẹ̀-èdè wa táwà yìí kò sẹ́ńtà lè tó lè sọ pé òun fẹ́ ṣe Coop Bread mọ́ àfàwà nìkan àti wọ́n máa san royalty fún àgbà o wọ́n lè lórúkọ yẹn mọ́ àwòwá nìkan lè ṣe bẹ́ẹ̀ ni sà tí Coop Pay tí mo wí ó ṣeé ṣe kí ó bẹ̀rẹ̀ láìpẹ́ tí mo wí yẹn bóyá lórí oṣù ṣàbùsù tó ń bọ̀ bẹ́ẹ̀ ni Coop Pay ni àbá ti bẹ̀rẹ̀ kánà bẹ̀rẹ̀ ní January ni inú ọ̀pá ti ràn lọ́sọ́ fẹ́ẹ̀ ẹ̀ bá ṣe di pé nǹkan ti ṣẹlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé ó sì ń dára náà Coop Pay ìyẹn ni pé agbọ́n táwọn kan ṣe opay wọ́n ṣe palmpay wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn náà ní tá a bá lórí lè papọ̀ bẹ́ẹ̀ ni money point tá a bá lórí lè kágbé fún ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ìlú ẹ̀rọ àti mọ̀ èyàn tó máa wà ní ìṣọwọ́ ṣòwò ní ẹgbẹ́ wa nígbà tá a yẹ̀ ẹ́ wò nígbà tí a pọ̀ ojú ìwé wa dé lọ́dún tó kọjá tí a ṣe àwọn àkójọ tí ẹ ká ṣe owó tó bá bank charges lọ ní owó tí báńkì yọ lọ́rọ̀ kékeré kọ́ bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ wá 500 plus tá a bá wá gbé Coop Pay wọ̀ á tún jẹ́ kékeré ẹ̀ tí kò dínkù dáradára àwọn tó ń gba 6 naira lórí opay lórí kíní kan money point yẹn àwa tó fatura sẹ́yìn díẹ̀ á tún àwọn ẹgbẹ́ alọ́wọ́ á jẹ́ kí tẹ̀síwájú wa. ẹ máa ṣe yẹn dáadáa o Ọlọ́run á fún yín ṣe o ẹ ò ní ṣe nǹkan rere tí o wá yóò lórí Coop Bread tẹ́ ẹ bẹ́nu báyìí o ìgbà wo gan-an ni kí àwọn ọmọ ẹgbẹ́ tó ra ìpín ìdókòwò kan máa retí èrè lórí ìpín ìdókòwò yìí tí wọ́n rà yẹn nìkan kọ́ o táwọn èèyàn míì bá sì tún fẹ́ láti darapọ̀ mọ́ èyí láti ra ìpín ìdókòwò yìí ǹjẹ́ wọ́n tún sì lè ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé yín. ṣé bàbá àtọkùn ṣe rí nípa ti Coop Bread nígbà tí arikébì kan ṣe ń lọ tó bá lè wú wa lórí àní tó bá di ìdajì ọdún yẹn June end kí a pe àpérò ká sọ fún àwọn èèyàn wa ibi tí a bá ṣẹ́dẹ̀ tó bá ṣeé ṣe ní ọjọ́ yẹn gan torí
tí ìgbà ní parọ́ fún wa ọdún wà lórí ṣùgbọ́n àwọn èèyàn ló wà ní ọ́fíìsì ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ à ń lè ká má lè pa ni wípé a rí pé a san lára ohun tí ó jẹ́ ẹ̀rí wa nípa ọdún oṣù kẹfà nínú oṣù kẹfà yìí láti gbé ìgbésẹ̀ míì báwọn tó ti fẹ́ rà lódì ìparí ọdún àgbẹ̀sì ṣiṣẹ́ ẹ máa ṣìyẹn dáadáa o àgbẹ̀ ṣe gan ni ẹ máa ṣìyẹn dáadáa o ọlọ́run wà lọ́wọ́. gẹ́gẹ́ bí apá kejì tí mo béèrè mo ní táwọn èèyàn bá ti sì fẹ́ rà ní ìdókòwò tí wọ́n sì lè ṣe bẹ́ẹ̀. ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí ìṣòkun sí ẹ ti fòpin sí ẹ gbà wọn tó sì fẹ́ rà o wọ́n sì lè kàn sí yín o. ìkọlù sọ bẹ́ẹ̀ ẹ fẹ́ kí n sọ bí wọ́n ṣe fẹ́ máa rà. ó ti dáa bẹ́ẹ̀ ẹ já mọ́. ṣe rí gẹ́gẹ́ bí ohun tí a gbé kalẹ̀ nílé iṣẹ́ wa gẹ́gẹ́ bí ẹ̀ náà ṣe wà a ṣe débi wípé kò ní lára láti ra okòwò yìí tí gbogbo ẹgbẹ́ àwọn aláṣọwọ́sowọ́pọ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn bá lè máa san 1,000 naira fún shares wọn per unit tí wọ́n fi 100 naira rà nígbà tí wọ́n ń ta shares wọn nǹkan bí ọdún tó pẹ́ sẹ́yìn díẹ̀ bí 2007 downward táwọn máa ra shares ní ẹ má ti dárúkọ àwọn iléeṣẹ́ tí wọ́n ń ṣe wọn á ní kàn fowó kan lé kán bá lè ta fún wọn àánú wa fi 100 naira lé 1,000 individual cooperative member tó ń rí 500,000 naira ibi tí ọlọ́run bá wa ṣe dé àwọn ẹgbẹ́ tá a wá fún àníkàwọn èèyàn ra 5,000 naira unit tí wọ́n 5,000 ló ti máa bẹ̀rẹ̀ àwa fún ní 500 lórí kan fẹ́ ra nínú wa bẹ́ẹ̀ ilé ìyẹ ẹgbẹ́ tó ti jẹ́ ilé ìyẹ ẹgbẹ́ wa àjẹ́ àwọn àti wọn ní àrùn ní 10,000 naira wọ́n fi 1,000 wọ́n á jẹ́ 11,000 naira eléyìí ni wọ́n ti ń ṣe lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí pé àwọn àti àwọn tó ń rọ ní 500 750 nílé iṣẹ́ wa ni wọ́n á dẹ̀ ń dùn àjẹ́ ìkọlọ́run pé irú ilé ìwáyé lákòókò yìí. owó ìyá túbọ̀ máa ròkè o bẹ́ẹ̀ máa mọ̀ ọ́ ṣe o. mo rántí pé ìpàdé àpérò kan wáyé láìpẹ́ pẹ̀lú àwọn alága ilé ìyẹ ẹgbẹ́ gbogbo àti gbogbo àwọn akọ̀wé ẹgbẹ́ lórí àkójọpọ̀ ìtààmú sí cooperative data ìyẹn láti mọ àkójọpọ̀ gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ pátápátá nípínlẹ̀ Ògùn. mo fẹ́ kí ẹ sọ fún wa àbájáde ìpàdé yìí ìyẹn ìpàdé àpérò tá a mẹ́nu bà yìí àti pé kí ló wà fún. ẹ ṣe nípa ọ̀rọ̀ kíkó dátà jọ ó jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì pàápàá jùlọ ní àkókò tá a wà yìí ní ìgbà tí bàbá wa high chief Oríyọmí Ayọ̀lá tí wọ́n wá bá wa wípé ní CFN o níbi tí wọ́n ti ṣe alága àwọn náà ti ní alága igbákejì alága ní gbogbo ní ilẹ̀ òkè lọ́hùn ní ICA igbákejì ni wọ́n jẹ́ wọ́n wá bá wa wípé ìpínlẹ̀ wa náà fi ṣe pilot wọ́n fi gbórí lu alẹ́ láti lè ṣe kínní yìí ní CFN kí á gbà wọn láàyè kí ìpínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ a rí i pé nǹkan tí wọ́n mú wá dára àwọn dẹ̀ a ti ń gbégbèsè láti ṣe nǹkan báyìí tipẹ́tipẹ́ àti ń ṣe tipẹ́tipẹ́ nítorí ìdí èyí ó dára kí dátà bẹ́ẹ̀ wáyé èyí tó lè fún wa lẹ́nu láti lè sọ bí a ṣe rí ní ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n sọ yí pé tí a bá ní àkójọpọ̀ orú nǹkan báyìí tẹ̀síwájú máa dé bá wa a lè lẹ́nu láti bá ìjọba sọ̀rọ̀ ìjọba rẹ̀ láti pè wá pé báyìí ni ara bí ìṣe ní àti ká gbà wọ́n ní ààyè láti lè ṣe ohun tí wọ́n yẹ kí wọ́n ṣe tí a bá wò nígbà tí a dìbò tán yìí a rí pé àwọn ìgbìmọ̀ tó gbé gómìnà wọlé bí wọ́n lókè 700,000 mọ́ mìíràn ṣùgbọ́n àwa tá a jẹ́ kọ́pítọ̀ táwa ní ìpínlẹ̀ Ògùn alẹ́ ní 3 million ẹgbẹ́ ohun tí a sọ so tí a bá lè ṣerú eléyìí fúnra wa a rí pé tẹ̀síwájú bá wa ìjọba náà wù wá pé ara bí a gbọ́dọ̀ fọwọ́ wọn sẹ́yìn a gbọ́dọ̀ máa pè wọ́n sí ìpàdé ká mọ ohun tí ká máa bá wọn sọ láti dá nǹkan yìí sílẹ̀ tá a bá wá ṣe léè fún CFN o a rí pé tẹ̀síwájú ń dé bá ìpínlẹ̀ wa ni ó dẹ̀ ń dé bá CFN lápapọ̀ ìlú ọkùnrin wà lọ́wọ́. ẹ máa ṣeun ṣeun mo rántí pé ẹ ti ṣe kinní yìí ńgbà kan náà yẹn àkójọpọ̀ àwọn ẹgbẹ́ tó wà nípínlẹ̀ Ògùn láwọn ìgbà kan ti ṣe. bẹ́ẹ̀ ni àbá àtọ́kọ̀ ti ṣe ṣùgbọ́n kò tí ì dojú ẹ̀. wípé kí ni nísinsìnyí àwa ń ṣe iléeṣẹ́ tiwa iléeṣẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ nípínlẹ̀ Ògùn àwọn gbogbo ẹ̀ la fẹ́ kó pọ̀. ìta lọ́dọ̀wọ̀ tí ì pọ̀ tó ìta àbádé ni èkó tí ì pọ̀ tó nísinsìnyí àwọn méjì àti iléeṣẹ́ ìjọba tó mójútó ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ àti iléeṣẹ́ tiwa àwọn fẹ́ kó gbẹ̀pọ̀ kí a bá ti sí CFN nígbà lára tó mọ bí nǹkan ṣe rí nínú ẹgbẹ́ ẹ bá rántí mo sọ nígbà kan tí mo wáyé pé a ní ẹgbẹ́ tí wọ́n ṣe rẹ́gísítà tó 13,000 societies. bẹ́ẹ̀ni ìtàdé lọ́dọ̀ wa kìrìwú díẹ̀ ni kò tó àwa ń wá alẹ́ fẹ́ kó wọn jọ ká mọ àwọn tí wọ́n ṣiṣẹ́ sàn án tí wọ́n jẹ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ gan tí ó yẹ kí a lò. ẹ máa ṣeun o alàgbà David Ìgbẹ́kẹ̀lé Ayelabola ẹ ṣé ẹ kú ohun
mo rántí pé níbẹ̀rẹ̀ ọdún yìí agbàlejò ààrẹ wa ti OGSCOFED bàbá wa Alhaji Ọlálẹyẹ Babátúndé àlejò wọn ń bì wọ́n sì ń jẹ́ kí àwọn ká mọ̀ wípé àwọn ọ̀dọ́ wọ́n ṣe pàtàkì gan-an gidi báwo ni wọ́n ṣe lè darapọ̀ mọ́ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ torí òní kọ́ torí ọ̀la ni o pàápàá kí iná ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kó má bàa jó àjò rẹ̀ yìí ẹgbọ́n náà ìbò lè bá ṣẹ́dé lórí àwọn èèyàn wọn àti pé káwọn ọ̀dọ́ tí wọ́n bá ṣì ń fẹ́ láti darapọ̀ nọ́mbà wo lẹ fẹ́ ká pè wọ́n sí. ẹ ṣe é sà lára ohun tí àwọn ọ̀dọ́ tí a pàkíyèsí wọn sí pápá jùlọ nígbà tá a lọ sí Kenya ní lásìá a tún lọ sí Egypt náà bákan náà ọ̀rọ̀ ọ̀dọ́ àti àwọn obìnrin ó ṣe pàtàkì nínú ẹgbẹ́ gbèsò púpọ̀ ńbẹ̀ wọ́n gan la fẹ̀sùn ká gbèsò padà padà délé a rí i pé a pe àwọn tó jẹ́ ọ̀dọ́ láàrin ẹgbẹ́ àwọn kọ̀ọ̀kan wa pápá jùlọ rú ọ̀gbẹ́ni Yẹmí Bádéjọ òun ni chairman àwọn Ológun state bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń ṣe akitiyan náà lórí pé ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà àpapọ̀ ẹ̀jẹ̀ mẹ́tàlá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ó ń ṣe lọ́pọ̀lọpọ̀ níwọ̀n yìí pé a rí i pé wọ́n ti ń kóra wọn jọ nísinsìnyí wọ́n ti kóra wọn jọ dé pé a máa ń bá wọn ṣèpàdé ìpàdé lóòrèkóòrè ni o báyìí tá à ń ṣe pẹ̀lú ara wa jọ ni àbí tá à ń ṣe lórí afẹ́fẹ́ à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kíkó àwọn ọ̀dọ́ jọ ṣe pàtàkì nítorí pé gbogbo wa ojoojúmọ́ ni à ń dàgbà sí tá a bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe orúkọ báyìí àwọn olùfẹ́ fi ṣẹlẹ̀ fún wọn tá a dẹ̀ bẹ̀rẹ̀ fi ṣẹlẹ̀ fún náà làwọn ọ̀dọ́ yìí àti ká pè wọ́n jọ ń sìn ká máa fi yé wọn bí a ṣe ń ṣe lélẹ̀ bí a ṣe ń ṣe lélẹ̀ bí a ṣe ń ṣe lélẹ̀ ló fà ohun tí ó fà ti àwọn ọ̀dọ́ lákòókò yìí. ẹ máa ṣeun o ká kọ́ wọn pé ó yẹ kí wọ́n mọ̀rọ̀ gbọ́ kí wọ́n mọ̀ sọ kí wọ́n máa gbé kalẹ̀ kí wọ́n sì ní ẹ̀mí sùúrù àti ẹ̀mí ìrẹ̀lẹ̀ aláfọwọ́sowọ́pọ̀. àwọn nǹkan wọ̀nyí ìwà ọmọlúwàbí ṣe pàtàkì nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kókó gidi ni o torí pé àgbáríjọpọ̀ ọmọlúwàbí ni wọ́n kóra wọn jọpọ̀ nínú ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ẹ̀yin kọ́ yìí kí làwọn ìdojúkọ tẹ̀ ń bá pàdé. ẹ béèrè àwọn ìbéèrè kan pé nọ́mbà òun náà lè pè. bẹ́ẹ̀ni fún àwọn tó bá náfààní àti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí wọ́n lè pe nọ́mbà bàbá arákùnrin Bádéjọ. ẹ fún wa nọ́mbà yìí àti tiyín pàápàá. àti máa fi tèmi náà sílẹ̀ 080 ẹ ti Bádéjọ mo fẹ́ pè yìí o 080 72 86 03 76. Yẹmí Bádéjọ àbí ẹ̀pìlẹ̀ 080 72 86 03 76. gẹ́gẹ́ bí a ti sọ mo ní kí làwọn ìdojúkọ tẹ̀ ń bá pàdé kí ẹ wá rò pé ó lè jẹ́ ọ̀nà àbáyọ à ń tẹ̀lé yín. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ìdojúkọ tá à ń bá pàdé nílé iṣẹ́ wa ó kó oríṣiríṣi nípa ti owó ni àdúgbò ọlọ́run bá a gbọ́ nígbà tá a dá investment sílẹ̀ a rí pé ṣàṣà nínú àwọn brands tá a ní àtàwọn ọ̀pọ̀lọpọ̀ tá a ní níwọ̀n tí bá a dá sí ṣùgbọ́n nígbà tí ìjọ tí a commission pé a fẹ́ bẹ̀rẹ̀ sí bread arákùnrin ní pé wọ́n ní wá kájọ wò báwọn ló ń ṣe pé owó ọ̀hún. àgbàjọwọ́ là fi sọ̀yà. wọ́n wá wò wọ́n dẹ̀ rí i pé lé ní wọ́n tó bẹ̀rẹ̀ kínní ìníjọ Monday àfi kí àwọn oníṣẹ́ àsì wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́tọ́ ara ìpèníjà àwọn kan tá a ní nìyí. nípa ti ìtótúkù náà ni pé sísan owó wa déédéé ìyẹn ti owó sì wà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wọ́n san ọkàn tí ìrì bó ṣe yẹ kó rí ni. wọ́n ń san ṣùgbọ́n kò tí ì tó bó ṣe yẹ kó tó ni. kálẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan yẹn pé wá wò ó ní ó ń kọ́kọ́ rí bẹ́ẹ̀ ni má ti dárúkọ bí òun lára àwọn branch kan ní. ó ti yé mi bẹ́ẹ̀ ni sà ó yé mi bẹ́ẹ̀ ni yẹn fi hàn pé wọ́n wá wọ́n dẹ̀ ṣojú ṣe wọ́n dẹ̀ tó ń padà lọ sílé tó wúni lórí àwọn àṣe tó múnú wọn dùn. bẹ́ẹ̀ ni wọ́n á ṣe fẹ́ẹ̀ ṣe gbogbo àdúgbò lọ. ó yé mi jù. ẹ̀wọ̀n yín á túbọ̀ máa rò pé bó tilẹ̀ kó wọn dárúkọ yín ẹ máa mọ̀ ọ́ ṣe o. bẹ́ẹ̀ ni ẹ ṣeun bóyá èyí ṣẹ̀ṣẹ̀ ń wọlé ní OGBC 90.5 FM ìbára ń lò Abeokuta ibẹ̀ láwa o tá a ti ń kàn sí yín lórí ètò wa ètò yín aláfọwọ́sowọ́pọ̀ kárí ayé iṣẹ́ ìgbàgbé pé gbogbo ohun tó jẹ wá lógún lórí ètò yìí ní ìgbáyégbádùn àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé gbogbo ètò tó ń gbọ́ wá kárí ná kárí lò gbogbo ìyálọ́jà babalájé gbogbo oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣòwò ẹ̀yin àgbẹ̀ lóko bí ò gbàgbé ẹ̀yin òṣìṣẹ́ ọba gbogbo yín pátá àtẹ̀yin àgbẹ̀ ẹ máa mọ̀ ọ́ ṣe o aláàánú ò ní wọ́n wá o a ò ní ṣe nǹkan rẹ̀ tì mò ń bọ̀ bí ò tí ì dé. Coop Cooperative. Coop Cooperative. Coop Cooperative. Yeah, there, everywhere. Bàbá fẹ́ tó iṣẹ́ ti ya ní Nàìjíríà àfi ká fọwọ́sowọ́pọ̀.
káyé wa. OGSCOFED Ogun State Cooperative Federation Limited ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ní ìpínlẹ̀ Ògùn àwọn ni ó dàbí agbòòrò fún gbogbo ẹ̀ka aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù tó wà ní ìpínlẹ̀ Ògùn. OGSCOFED àwọn náà ni agbẹnusọ fún gbogbo ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ alájẹsẹ́kù Alajumọse níwájú ìjọba ìpínlẹ̀ Ògùn. àǹfààní aláìlẹ́gbẹ́ ló wà fún gbogbo ẹgbẹ́ tó wà lábẹ́ Ogun State Cooperative Federation Limited. ilé ìyá ẹgbẹ́ àgbà pátá ṣe ojúṣe rẹ̀ sí ilé ìyá ẹgbẹ́ àgbà. OGSCOFED fún àǹfààní aláìlẹ́gbẹ́ àti àbójútó tó péye. Ogun State Cooperative Federation Limited ẹ kú iṣẹ́. Ìka fọwọ́sowọ́pọ̀ káyé wa. Ẹ kú iṣẹ́ o. Ẹ ṣẹ̀ṣẹ̀ tún gbómi eléyìí jáde ní. Kíkẹ́ tá a fi ń rọmi yìí máa rẹwà. Ohun ẹ̀mí náà kí n máa somi inú ike látìgbà tí gbogbo ayé ti tẹ́wọ́ gbomi inú ọ̀rá tí mò ń ṣe. Ṣùgbọ́n àwọn ibi tí máa ti rí ICM plastic bottle ni. Ibẹ̀ lèmi ti ń ṣe ké. Kódà àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bá mi ṣèyí tẹ́ ló rẹwà tó jẹ́ dìsáínà yìí. Ìfẹ́ ó fi rọ̀ wọ́n. Ẹ tètè kàn sí wọn. Kí wọ́n ṣe ké fún yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣayẹyẹ. Ẹ̀yin alágbàtà omi. Tẹ́ ẹ máa tà látàjèrè. ICM sachet and table water. Ọ̀pọ̀ wà láti kó ọjà yín débikíbi tẹ́ ẹ bá lọ. Gbogbo ẹ̀. Abẹ́ ilé iṣẹ́ Ìfẹ́ Olúwa Cooperative Multipurpose Union ní. A wà ní nọ́mbà 9 Salawu Ọlábọ̀dé Avenue Ewan Road Ìdí-Àbá Abeokuta 08105319999 tàbí 08062482406. Alafọwọsowọpọ. Ọ̀nà kan bí lówó láyé ó tọ́ka sọ nípa rẹ̀ dápọ̀ sí wẹ́wẹ́. alàgbà ìgbẹ́kẹ̀lé David Ayelabola mo kí ilé ẹ̀kún sí ẹ̀kú ohun ẹ ṣeun. ẹ wá gbọ́ mo rántí pé alàgbà Ọlálẹ́yẹ nígbà tí wọ́n wá sórí ètò yìí wọ́n gba gbogbo àwọn ẹgbẹ́ lámọ̀ràn pé ó yẹ kí wọ́n parí àjọ̀dún ọlọ́dọọdún wọn ó pẹ́ títí June 31st nítorí pé ilé ìyá ẹgbẹ́ pàápàá ìyẹn ilé ìyá ẹgbẹ́ àgbà àwọn náà fẹ́ ṣàjọ̀dún wọn ní June kí lẹ fẹ́ sọ nípa ẹ̀ àti pé ìgbà wo gan-an ní pàtó ńlájọ̀dún ilé ìyá ẹgbẹ́ àgbà ló máa wáyé. ẹ ṣe atọ́kùn ọ̀rọ̀ tí bàbá wa Ọlálẹ́yẹ sọ nígbà tí wọ́n wá sórí ètò yìí nígbà yẹn ọ̀rọ̀ tó jẹ́ ohun kan tó dára lọ́pọ̀lọpọ̀ ni torí pé kí n rí pé ní ìgbà kan tẹ́lẹ̀ torí àwa ti parí àti mú yẹn kúrò látọ̀dún tó kọjá nígbà kan lórí mi fi máa sọ sí a ṣe ìpàdé wa ní ìgbà tá à ń ṣe ní October November torí pé ìyẹn ti àwọn náà ti bá wa ṣe yẹn àwọn ìgbé tí a wá sọ fún àwọn ọmọ ẹgbẹ́ wa ní pé káwọn náà rí i pé kí society kó parí AGM ẹ̀ ní March àwọn unions kó parí tiwọn náà ní May nígbà tá a máa bẹ̀rẹ̀ àwọn branch AGM wa a máa bẹ̀rẹ̀ ní May yẹn a dẹ̀ ṣe mọ́ tiwa ní June kókó tó wà ń bẹ̀ nìyí pé ẹgbẹ́ gbọ́dọ̀ ti ṣe ìpàdé gẹ́gẹ́ bí ohun tí ìwé òfin sọ fún wa ṣùgbọ́n tí a kò tẹ̀lé àyè gbọ́dọ̀ wà sílẹ̀ nígbà tí a bá ń ṣe ìpàdé ní October a máa ṣèpinnu ọdún ní ọdún yẹn oṣù méjì pé la máa fi ṣe Kari ìpinnu yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n Kari pé a ti ṣe àjọ̀dún wa tó pẹ́ jù láàrin oṣù kìíní sí ìkẹfà kí a ti ṣe é tán kí a bá lè yẹ àwọn ìpinnu tá a ti ṣe wò fún another 6 months tí a gbé sílẹ̀ ìyẹn ni ó fà á tí a sọ yìí pé gbogbo ẹgbẹ́ tí a ní gbọ́dọ̀ ti parí gbogbo àwọn àjọ̀dún wọn láti oṣù kìíní aráyé ẹgbẹ́ tó ń ṣàjọ̀dún lóṣù kìíní tá a bá ẹgbẹ́ tó ń ṣàjọ̀dún lóṣù kìíní ọdún kí ni wọ́n fà á tí a lè ṣe àjọ̀dún gbogbo àwọn ẹgbẹ́ tó kù láàrin oṣù 3 sí oṣù 5 ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ à ń gbà wọn níyànjú bákan náà ni ara àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tí wọn ò tí ì fi bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n a tún rọ̀ wọ́n bákan náà ni pé kí wọ́n jígìrì wọ́n rí pé gbogbo nǹkan tá à ń sọ yìí fún àlàáfíà ẹgbẹ́ tí wọ́n ní ọ̀rọ̀ àdàgbàdúrà ìkọ́ lọ́wọ́ bá wọn ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ ti wá ìgbà wo gan lẹ fẹ́ ṣàjọ̀dún tí yín ti wá a sọ wípé a gbọ́dọ̀ ṣe àjọ̀dún yìí ní oṣù kẹfà tí a bá ṣe náà ní OGSCOFED tí a bá ṣe ní oṣù kẹfà ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù June yẹn tó jẹ́ Friday 30th June a gbọ́dọ̀ fi Thursday 29 a gbọ́dọ̀ kọjá bẹ́ẹ̀ mọ́ rárá gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí. tí n bá gbọ́ yín sí bẹ́ẹ̀ni ní parí oṣù June ní àjọ̀dún ilé ìyá ẹgbẹ́ àgbà máa wáyé ìyẹn tó jẹ́ wíìkì tó gbẹ̀yìn tó ti mú 25 26 30 yẹn láàrin oṣù ìjọ yẹn a gbọ́dọ̀ ṣe ó pẹ́ jù 29 tó jẹ́ Thursday gbọ́dọ̀ wà sáyé. ẹ ṣeun pọ̀ wàlábà David Ìgbẹ́kẹ̀lé Ayelabola ẹ gbọ́ ṣóòótọ́ ni pé àyájọ́ ọjọ́ ẹgbẹ́ Alafọwọsowọpọ yóò wáyé ní 1st of July 2023 kí làwọn ètò lẹ́sẹsẹ tẹ́ ní fún àjọ̀dún ọdún náà à ń tẹ̀lé yín. ẹ ṣé mo dúpẹ́ gan sà gẹ́gẹ́ bí a ti mọ̀ ní ọdọọdún la máa ń ṣe àjọ̀dún ẹgbẹ́ Alafọwọsowọpọ gẹ́gẹ́ bí wọ́n ti bá wa yìí wọ́n sílẹ̀ nínú àwọn ìlú látòkè lọ́hùn wá ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ tọdún yìí náà yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe àmọ́ pé láàrin ọdún mẹ́ta la máa ń sábà ṣe ní ìpínlẹ̀ Ògùn fún ìdí kan tàbí òmíràn tí gbogbo wa ti mọ̀ eléyìí náà wáyé ní ọjọ́ 1
oṣù keje tí ó jẹ́ ọjọ́ kìíní oṣù keje tó jẹ́ ọjọ́ tí wọ́n máa ń ṣe gan-an ṣùgbọ́n a ní àǹfààní wípé tí kò bá lè ṣeéṣe ní ọjọ́ yẹn láàrin oṣù from on the 1 to 31st July a gbọ́dọ̀ rí pé a ṣe ní ohun tó wà lẹ̀ ìgbésẹ̀ ń lọ lórí ẹ̀ torí pé kíni à ń ṣe ìgbìmọ̀ tí jókòó lórí báwo la fẹ́ ṣe báwo ni ká ṣe gbé sí ẹ ti yan ìgbìmọ̀ àti máa ṣe wọ́n ti fẹ́ ṣe ní erékùṣù kọ̀ọ̀kan ní báyìí kọ̀ọ̀kan ó ti wà nílẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. a máa tún jókòó lọ́sẹ̀ tó ń bọ̀ ní báwo ni báyìí ẹ wá ṣe wọn wá bí àṣìwé ká máa ṣe kí a pọ̀ fímọ́ ká dẹ̀ tẹ̀lé ìlànà àti ẹ̀kọ́ tó wà ní ẹgbẹ́ Alafọwọsowọpọ ẹ ṣé dúpẹ́. ẹ máa ṣe wọn alàgbà ìgbẹ́kẹ̀lé David Ayelabola a máa mọ̀ ọ́ ṣe o kì í dùn púpọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ ọ̀gẹ́ ní ìlarídé lónìí lórí ètò yín Alafọwọsowọpọ kárí ayé Olumuyiwa Bamgbose lórúkọ tèmi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tá a jọ wà Bùnmi Mákindé àti Akínọlá ẹ máa ṣe wọn mi ò gbàgbé Yẹmí Bádéjọ ọmọ gidi máa yọ ní tiẹ̀ o Débọ̀ mi ò gbàgbé o ẹ kú àsìkò yìí ẹ máa mọ̀ ọ́ ṣe o títí ọjọ́ mẹ́jọ tá a ti máa pàdé lóde ètò ìkan náà ẹ wò lọ́tún kẹ́ ẹ wò lósì ire ni o ẹ wò lẹ́yìn kẹ́ ẹ wò níwájú ire ni ẹ wò láàrin gbogbo mi tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ rí ire ní báwo ló di tóbi tó kẹ̀ǹkẹ̀ ó bá rí bẹ́ẹ̀ ẹgbẹ́ àmúsílẹ̀ Alafọwọsowọpọ kó máa ní ìbàjẹ́ ire o ẹ máa yọ. ẹgbẹ́ sùn lórí ìta ẹ̀ ló kọ́lé fún yín láàbù òkè nílé lórí bó bá nílé lórí tó lè wà lójú òde ẹwú fún mi ẹ̀yin èèyàn bẹ́ẹ̀.